adúpẹ́ fún Ọlọ́run àìsí tó wá àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rùgbọ́n mẹ́lápọ̀lẹ́ èyí tí a sọ ní èdè Lárúbáwá tí ó ṣáájú òun náà ni ọ̀rọ̀ tí ó dá lórí rírọ̀ àlá. ẹ̀rùgbọ́n mẹ́lápọ̀lẹ́ tá a bá ní ká wo ìyọnu tó bá apá kan àwọn èèyàn nípasẹ̀ àlá a rí pé kèèsì kéèké àìmẹ́yẹn tó ti sọnù nípasẹ̀ àlá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ sọnù tí bá lọ wá díẹ̀ wò ibi àlá ni ààrẹ tó jẹ́ pé mùsùlùmí ni tẹ́ẹ̀tẹ́lẹ̀ mọ̀ tí ó yí padà tí ó di ẹlẹ́sìn ìburú míì àlàlọ́lá. A sì tó wá rí lábala kejì náà ẹni tó jẹ́ pé mashallah àlàlọ́lọ́ fi tọ́ sọ́nà àlàtọ́lá wọ́n fi sọ́dọ̀ ẹni Ọlọ́run. Àmì ètò wọ́pọ̀ jù ní pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọnù nípasẹ̀ àlá. Ẹmọ̀ ìyá mi báwo la ti ní sọnù nípasẹ̀ àlá? Ẹlòmí ó fẹ́ sọnù bí àlá àmọ́gbà tí ò yé sí wọn ò sọ fún ọmọdájọ́ bóò ló ti fẹ́ ṣe tó bá lálà tí ó dá wọ́n wá sọ ọ̀pọ̀lọpọ̀ yẹn di kọmọ lọ sí tí ò bójúmu. Ẹmọ̀ ìyá mi tàbá ní ká wo ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ nípasẹ̀ àlá. Ẹlòmíì sọ tí ó ṣẹlẹ̀ tó pé jìbìtì hánrán ó ní nígbà tí ìbá jí pé òṣòwò lọ́wọ́ òun tó sì ń sọ fún yẹn pé lámọ́rí àti mọ́ lálẹ́sẹ́ lóru lónìí ọlágbára o máa bọ̀ káwọn yanjú ẹ̀. Kí ló lè jẹ́ pọ́ sọ fẹ́ nìkan pàlàtọ̀ ọlá sí kó kú tọrọ owó lọ́wọ́ ẹ̀ pé lámọ́rí mo wá òun fẹ́ ìbọ̀ sàdúrà o àbí gẹ́gẹ́ tí wọ́n ṣe ń béèrè owó kọ́ wá kọ́ bọ̀ sàdúrà wọ́n pé ìtọ́fẹ́ pọ̀lìfọ́kọ́lọ́wọ́ sí ti ẹnu ọ̀sọ̀dù kọ́jẹ́pọ̀ wà máa parọ́ tó rí. Èèwọ̀ ní kéèyàn parọ́ tí ò rí mọ́ra rẹ̀ pé òun rí nǹkan kan tí ò sí rí. Bẹ̀tà sí kótà máa pọ́ orí lára ẹnìkan pé lámọ́ní ọlọ́lá kan sí lójú oorun kódà eléyìí ọ̀bójúmù. Ẹlòmíràn wá sọ pé òun sùn òun ní ẹ̀kan lójú oorun fún un tó bá jẹ́ pé ní Ọlọ́run kọ́ ni ọ́nà ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ pọ́ ọ̀sọ̀ fẹ́ nìkan kó tí ẹ̀ká ti ẹ̀pọ̀ ọlọ́lá gidi ọlọ́lá kan fẹ́ nìkan tó jẹ́ nǹkan burú kan tó orí lójú oorun tó jẹ́ pé ní Ọlọ́run ní ọ̀gbọ́dọ̀ sọ. Sísọ tó ọsọ fún yẹn pé lámarí mórí lójú oorun pé nǹkan báyìí ṣẹlẹ̀ sí ó tún pè sẹ́ni Ọlọ́run torí pé ọjà pa sí tàbí àṣà ń sọ fún àánú tàbí pé ní Ọlọ́run ní ọ́ ni ọ́ dàkẹ́ ó ní àbúrútù orí ìmẹ́jọ ṣẹlẹ̀ sí àmọ́ parí kan wá sọ lórí ẹ̀ torí pé o lè rábúrú sí ìyàpá ìpò ọ̀gẹ́ lọ́fẹ́ ṣẹlẹ̀ sí tọ́mọ̀ pé báyẹ̀ nílẹ́ni lórí sí kí lọ́ àkúrẹ́ sí kọ́ lọ́mọ dẹni lónìí láàmù pé orí kankan sí ibi kó o ṣe ń tàbí àṣà ní àṣẹ ń bẹ àparí o ń síbà yìí fọkànbalẹ̀ àbúrò ò ní ṣẹlẹ̀ mọ́ kí ẹ bá ti mẹ́nu bá insha Allah ta'ala káwọn tọ́lẹ̀ bẹ́ẹ̀ sàrán tó ń lálẹ̀ fún wa. ẹmọ yá mi nípasẹ̀ àlá ayé ti sọnù lórí ẹ̀ apá kan àwọn àfáà tí wọ́n lè sá àfáà gidi wọ́n tún ti wá sọ àwọn èèyàn lórí ẹ̀ in tí ò ju nǹkan kékeré lásì in tí ẹni àṣẹ lórí àlá tí ẹ̀ bá ti ẹ̀lẹ́lá burú gan-an in tí bẹ́ nínú tí ànábì sallallahu tó ní àṣẹ tí ẹ̀ bá ṣe ẹwọ̀ ìyá mi gbogbo rẹ̀ ọ̀gbà síjú márùn káti ẹ̀pẹ́ ó ti ẹ̀fẹ́ tí ẹ̀ bá ní tí ọ̀dá wọ́n ní kí ní ó ṣe kó sàúzù bí láìlẹ́ mẹ́ta kó tú sẹ́ àpàlà afẹ́ rẹ̀ ọ parí tó bá tó ẹ́sẹ̀ mí tó tó ṣe gbá ń lọ sí kí ni lọ sàrùwàlá kí náà fílà fọ́lọ́run tí mo rí mọ́jọ ṣẹlẹ̀ o làmìdí abúrú tí mo rí ọ parí ó ti sì kú gbogbo abúrú tí tó orí lójú oorun ó sì parí ẹ̀nu tọ́jú pa burú kan ni pẹ̀lú tó ti rí sẹ́wọ̀n bí ìdìn láì tààlá Ọlọ́run ti kú ò sásẹ̀nù ẹ̀ báyìí má sọ fẹ́ nìkan o má rọra rẹ kiri o níbo ti ṣe tánàbí ní àṣẹ tó ti kọ́kọ́ lọ́wọ́ wá sọ tó ti iná fílà ó ti parí
aburú ò ní ṣẹlẹ̀ bídìnláì ta'ala àmọ́ wọ́n lọ wá fẹ́ kó rẹ sínú wàhálà ọlọ́gbọ́rọ̀ ẹgbẹ́ tí tọrọ ara tí ẹ̀ gangan òye sí gbáà mọ́ alátìmọ́lá lónìí lágbára pọ̀ kí lọ lá in tó ti yanjú tí ò ju ìṣẹ́jú díẹ̀ tó fi yanjú ẹ̀ lọ wọ́n ń polongo ara ẹ̀ kiri ọlọ́gbọ́rọ̀ ara ẹgbẹ́ tọrọ rẹ ọkàn yóò máa pẹ́ lọ mú irú wá lọ mú owó wá lọ mú màálù wá wọ́n tún lè máa wọn oríṣìí kan fún ọ gbáà lọ mú màálù tó rí báyìí wá làwọn fi ṣekele kan lọ wá aṣọ funfun aṣọ irọ́ ni ń pa fún ọ jìbìtì hánrán lọ bọ́ sí tálẹ̀ tí wọ́n fẹ́ lò jẹ́ ti bọ́ sọ́wọ́ tó fẹ́ lò jìbìtì hánrán torí pé ntọ́ bí ó dé ń bèèrè lọ́wọ́ rẹ níbo ló ti rí wọ́n fẹ́ lò jìbìtì ni àbí àsára ti yẹjú gbogbo nǹkan ìfà pátá táàfi ní bọ́ sọ́wọ́ àwọn gbájú ẹ̀ àwọn fà láti bọ́ sọ́wọ́ àwọn jìbìtì ní àwọn èèyàn tó ṣe lásán náà rún fókọlọ́ wọ́n sọ mbẹ̀ kó o sì jẹ́gbẹ̀ padà sáyà bára ní ọparí wọ́n bára dáa rẹ lọ mọ́ sí lọ́n lọ máa sọ fún ẹn tó súnmọ́ máa sọ fún mọ́ wí fẹ́ nìkan nítọ́ bá rí fúnra rẹ̀ nú o ètò bá rí fẹ́ ní ẹlẹ́ni náà bí o ti sẹ́nu mọ́ sọ fẹ́ nìkan mọ́ sì sọ fẹ́ nìkan mọ́ lọ́wọ́ pípẹ́ alámọ́lẹ́ fẹ́ lọ sọ̀rọ̀ fún ọ̀rọ̀ yìí kọ̀ọ̀kan débẹ̀ wá fókọlọ́ wọ́n sọ ti parí ó ti sèkú ẹ̀ kásẹ̀lẹ̀ sí ọkọ̀ kásẹ̀lẹ̀ sótọ̀ òun ló gbọ́ ọlọ́mìí ìtẹ̀lẹ̀ tààlá ẹ̀yọ́mọ̀ yá mi àlàtẹ́ èèyàn máa lá oríṣìí mẹ́ta ló pín sí bẹ́ẹ̀ bí sàrásán bó ti sàlàyé rẹ̀ fún wa àbí ẹ̀sán sọ fáyé pé àrùyà àtàláàtà àlàtẹ́ èèyàn lóun lá ó pín sí ìran mẹ́ta alákọ̀ọ́kọ́ àrùyà sọ́ọ́lẹ́há àlàtọ́ dáa tí yóò rí wípé ó ti ń wá owó ó ń wá ọmọ ó fẹ́ kọ́lé ó fẹ́ ní mọ́tò ó fẹ́ ní dáadáa ó fẹ́ dà fáà tí ó wúlò fún Islam ó wá sùn ó wá rí lójú oorun pé mashallah ọmọ ti òun gbọ́mọ lọ́wọ́ ó rí lójú oorun pé òun ka owó ó rí lójú oorun pé òun sílé ó rí lójú oorun pé òun gbéyàwó ó rí lójú oorun pé dáadáa ṣẹlẹ̀ sóhun ó rí lójú oorun pé òun ti dà fáà tó ń ṣe wáàsí fáwọn èèyàn mashallah àlà tó dáa gbogbo ilé ìjẹ́ ọmọ ìyá mi tó ọba lálà tó dáa ní nǹkan tó dáa tó máa dùn mọ́ èèyàn nú tí mùsùlùmí bá lálà tó dáa ní tó máa dùn mọ́ èèyàn nú mùsùlùmí là ń sọ ó kí ni ó ṣe àbí ti sàlàyé fún wa àbí àti sáré pé àlà tó bá dáa minallah bushra minallah ìdùnnú ní látọ̀dọ̀ ọlọ́ọ̀ba pé nǹkan yóò ṣẹlẹ̀ á sì kí máa ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ èèyàn tọ́lọ́wọ́ fi ẹ̀ pé òun yípo kàá bàbá yìí ó ti pẹ́ lọ́bọ́ kàá pé àlọ́mù dúpẹ́ fún ọ mọ́ sọ fẹ́ nìkan orí ẹ̀ tó pò yípo kàá bà dúpẹ́ fọ́lọ́mù pé ọlọ́mù dúpẹ́ fún ọ wájú ṣẹlẹ̀ sí mi ọlọ́run o bí o ti wí ọparí ó bí mọ́ lọ́mù dúpẹ́ fún ọ mọ́ sọ fẹ́ nìkan in tó ti sàdúrà pọ́lọ́ ń jẹ́ nǹkan yìí ọ̀jẹ́rọ̀ ro tọ́lọ́ wá rí lójú pé nǹkan mọ́ ti ṣeéṣe mọ́ sọ fẹ́ nìkan dúpẹ́ fọ́lọ́run ẹn tó bá nífẹ̀ẹ́ sí jù nìkan sọ fún ta ló nífẹ̀ẹ́ sí jù sọ́rẹ́ rẹ̀ tí wọ́n bó ti kú tí kàn rẹ́rìn sí ọ lásán sọ́rẹ́ rẹ̀ tó sì pítọ́ ọ̀fọ́kàn tán tó jẹ́ kọbùrú ní wá fún ọkọ̀rọ̀ sí náà sọ̀rọ̀ dáadáa fún wọ́n sọ fún o ẹn tó nífẹ̀ẹ́ sí jù ẹn tíyàn nífẹ̀ẹ́ sí jù kálukú náà mà àwọn olùwànú ọ̀rẹ́ olùwànú ìyàwó olùwànú bàbá àti ìyá tó wá jẹ́ kí bàbá àti ìyá bá jẹ́ tó jẹ́ pé ọmọ mi lóòrùn lálákan lójú oorun lónìí kódà ọlọ́njẹ́ ojú orí fún àmì kódà ọlọ́run pé mashallah nǹkan ti dáa tákí bí bàbá yẹn ni wọ́n sọ fún bàbá o jazakallahu khaira wọ́n sọ fún o tẹ́ pé ìyá bá jẹ́ pé ìyá arú ẹ̀ náà bẹ́ẹ̀ náà ní pé abẹ́ ìṣòro ọmọ mi ni ọmọ yẹn ọba lóòrùn lálà lójú oorun lónìí pé ọwọ́ òun ti tẹ̀kiri tó ń wá tẹ́pẹ̀rú ẹni tí ọmọ rò kiri bá ní ti dáadáa sí mọ́ sọ fún o tẹ́pẹ̀ ìyàwó rẹ̀ bá jẹ́ láròká ọkọ mọ́ nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ìyàwó mọ́ nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ tọ́jẹ́ pẹ́ láròká ní mọ́sàlá tó dáa fún o mọ́nú ààrẹ pọ́jẹ́ pé wọn náà lẹ́ni tó rífẹ̀ẹ́ ààrẹ jù wọn náà lọ sọ ntódò tó rí wọn náà lọ sọ fúnra rẹ̀ mọ́nú ààrẹ ọmọ sàdúrà lọ́njọ́ bọ́ sí parí tí ìbálára tó dáa mẹ́tì ní ó ṣe nú o dúpẹ́ fọlọ́run lórí ẹ̀
kó o sì mọ́ sọ fẹ́ nìkan jẹ́ tó onífẹ̀ẹ́ sí lọ ẹni tó onífẹ̀ẹ́ sí táwa ni ìwọ lọ́wọ́ mẹ́ tó onífẹ̀ẹ́ sí eléjà ọ̀kọ́ kọ́bá wá àríbìta sọ wípé wàrúwòyà tahzin àlàtí mọ́ kóbànú jẹ́ báyàn mina shaitan níbo ló ti wá ọ̀dọ̀ èṣù ló ti wá ọ̀dọ̀ shaitan ló ti wá bí tù ti máa ń senú yọ́ wọ́n náà àti kóbànú jẹ́ báyàn pọ́ mùsùlùmí tí ma tó bá rí èsì pé lójú oorun ẹnìkan fi gílé ọ kiri ẹnìkan yàdá sí ọlójú oorun wo mọ́ dára rẹ̀ láàmú mina shaitan àríbí wasallam tó ní pé ọmọ yẹn tí kò nílà wá tí è sọ̀rọ̀ fẹ́nú jáde òun lọ sọ̀rọ̀ yìí pé mina shaitan tó bá rí àlá tí ọ̀dá lójú oorun mọ́ dára rẹ̀ láàmú shaitan ló kó wá láti wá fi bọ̀nú jẹ́ kí ló wà ṣe kò fòkò ìtàwí sáájú lọ́hun fòkò lọ́ọ̀bá wá sọ a parí lọ sàrọ̀wàlá kọ iná fíra fọ́lọ́hun a parí ya burú wò ní ṣẹlẹ̀ ló gbọ́rùn bí nílẹ̀ tààlà ó ti gbìyànjú tí ẹ wà bọ́lọ̀ ń dúró mọ́ wà sọfẹ́ nìkan kan o nínú ọ̀gá mistake tí yẹn mọ́ ṣe kọ́ mọ́ sọ àlábúrú fún yàn orí fúnra rẹ ní o àbọ̀ orí fẹ́ nìkan nínú ọ̀gá burúkọ ga jù ní kí ló fẹ́ sọ fún yẹn sí èyí sọ ní sẹ́ ó sì ń ta orí ọparí aburú ò sì ní ṣẹlẹ̀ ọparí náà nù sáré orí tó ń dáàmù sí àwọn lọ kìíní kan wọ́n gbàdí lọ́wọ́ rẹ wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ ó tẹ́bẹ̀ sẹ́lẹ̀ sí lásán náà nù fọ́kọ́ ọlọ́run wá sọ kó tu kí ní ẹ̀sẹ̀ apálàfíà kó yí ẹgbẹ́ padà lọ yẹn náà fílà sàràkọ́ yẹn náà fílà ọparí mọ́ sọ fẹ́ nìkan o máa sọ fẹ́ nìkan o téèyàn bá ti ṣe bẹ́ẹ̀ aburú ò ní ṣẹlẹ̀ bí ìdí ńlá ta'ala alẹ́ ilé ìkẹta ọmọ ìyá mi wàrú'yà ma yuhaddithu al-mar'u nafsahu àlàtọ́ téèyàn máa lá tọ́jọ́ wípé ọmọ èèyàn ọmọ jọ pé nígbà téèyàn bá fẹ́ sùn ní àpèjú ní ìsìn báyìí èyàn fẹ́ sùn lálẹ́ ìbínú ló bí tó fi lọ sùn ọmọbẹ́ nìkan jà ló fi lọ sùn ọmọbẹ́ nìkan jà orí ìbínú lọ wà ló fi lọ sùn tọ́ bá sùn tọ́ lálàríwà tẹ́ntẹ́ ẹjọ́ jà sí èsì ní ó rí pé ẹjọ́ wọ̀dì mú lójú oorun tó rí pé kí ló fà á ó ti jẹ́ ẹtijọ́ jà látàlẹ́ ẹn tó ń rọ̀rọ̀ rẹ̀ tó gbọ́rọ̀ ẹ̀ lẹ́mìí tó ga lọ́kàn rẹ̀ tọ́ bá sùn ó fi lálà ọjọ́ dáadáa ni ó ọjọ́ burú ni ó ìkọ́ ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ aláàárẹ̀ tọ́ lọ bá tọ́rọ ẹ̀ tó tóbi lọ́kàn rẹ̀ pé àbílámọ́rí ìfẹ́ kú ni tọ́ bá sùn o lè lára kó ti kú tí èsì ṣe pé yóò kú lásìkò táwọn wí ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ ìyá mi tí wọ́n lára pé àwọn ọmọ yìí kan fẹ́ kú wọ́n pé àwọn ọmọ yìí lára pé ibi tí àìsàn tí ń sìn irọ́ ni kéèyàn lára pé èèyàn kú kò tún ọ̀sán púpọ̀ wọ́n kù bá náà kìí sí pé ọmọ sábà ṣẹlẹ̀ tó pé nǹkan mìí ni ó túmọ̀ sí fáwọn tí wọ́n bá mọ̀ túmọ̀ àlá àbábí ilé náà ẹmọ̀ yá mi ètò ọjọ́lẹ̀ ìkẹta yìí ni pé àlá nǹkan tí èèyàn ń sọ fúnra rẹ̀ tí ń fọkàn rẹ̀ sọ irú àlá bẹ́ẹ̀ nǹkan kí ni máa ṣẹlẹ̀ yóò padà rí lójú oorun tó ṣẹlẹ̀ níṣẹ̀lẹ̀ tó mú èèyàn lẹ́mìí tó bá sùn yóò padà lá ní àlá ilé máa ṣẹlẹ̀ pọ̀ jù tí wọ́n bá ṣẹlẹ̀ mọ́dára ẹlá àmú kan wà kí nìkan jọ jà ó fi lọ sùn wọ́n á di pé ń yọ àdá sí ọ lójú oorun ó jà tí ń bẹ́lẹ̀ àní lásán náà ní kí sí pọ̀lọ bá dákà tó fẹ́ ṣe nǹkan sí ọ mọ́dára ẹlá àmúṣe tọ́ náà ni kí ló ṣe ìta wí lẹ́kejì náà ni wọ́n fòkọ́ lọ́n wá sọ parí náà nù ẹ̀mọ̀ yá mi àbí a sọ ní ọ̀rọ̀ pé fa in ra'a ahadukum ma yakrah falyaqum falyusalli wa la yuhaddith biha an-nas ẹgbẹ́ sáré sọ fún wa pé ẹn tí ìbá ti rí ń tọ́kẹ̀ ẹ̀kọ́ ẹ̀wùsẹ́ àmì àkọ́kọ́ ogbó ẹjọ́ lẹ́yìn ètèyàn nífẹ̀ẹ́ sí ẹ bá ti rí nǹkan kan tọ́kẹ̀ ẹ̀kọ́ lójú oorun kí ni kó ṣe àríbọ̀ sọ̀rọ̀ sọ́lọ́ ń tó sọ fáà ní o ẹ má lọ ilé aládìyẹ mọ́ o mẹ́rin wá lásọ̀wọ́n fún wá jìbìtì ní o
àníbí àṣà ni tó ṣe lásán tó bá ti ní tó kẹ́kọ̀ọ́ orí síra rẹ ni ó orí sọ́mọ ni ó orí sọ́kọ ni ó orí síyàwó ni ó orí sẹ́nìkan lárẹ́sùn mọ́ ni ó orí sẹ́ni tó ṣe lásán nǹkan kan lásán náà ni láì ní lọ bó tó wà bẹ́ẹ̀ nìkan kí ló ṣe fàlìyàkùn àníbí àṣà ní dìde fàlìyòsọ́lì lọ kírun lọ yẹn náà fílà ọ̀lá yuhaddith biha an-nas máa sọ fẹ́ nìkan kan o mọ́ wí fáwọn èèyàn o tó bá ti ṣe o ti sìnkú aburú nù aburú insha Allah ta'ala kò ní ṣẹlẹ̀ ẹmọ ìyá mi ẹni tó ń sọ̀rọ̀ yìí fún ata ni Ànábì sallallahu alaihi wasallam ta'ala nífẹ̀ẹ́ sí ni o tó ní a lọ mẹ́ran wá bí tó ní pé wá ẹ ó dẹ̀rù bẹ́ nìkan bí ẹwọ́n bẹ́ẹ̀ náà rí sí pé ẹnìkan sọ fún àbẹ̀ pé wo jíṣẹ́ Ọlọ́run ní òlálà kan aláwòlọ́lá ní òlálà pé ẹnìkan gé orí wọn á yí lọ báyìí wọ́n wá lọ mú orí òun tó á dá padà sí àdúgbìdì pé èso òsè máa fúrí ẹnìkan ṣeré èso òsè máa dẹ nìkan láàmù tó tó á máa sọ tó rí láburú tẹ́nìkan bá ráburú nú yín lójú oorun ṣètò ní pínídà láàmú kọ́mọ̀ sọ fẹ́ nìkan kan sẹ́yẹ́ ọba rí nǹkan kan láàrẹ àbórí ìjádọ̀ ẹnìkan mọ̀ wùlú kódà tó bá jẹ́ pé èèyàn bá lọ bá àti ẹ̀ ń bàlá ìwọ́n tó ọ̀bá màlá mọ́ tún fẹ́ nìkan o ẹ̀ṣẹ̀ ni o èèyàn gbọ́dọ̀ sọ́ra láti mọ̀ sọ àlátọ́lá fún yàn ọgbọ́dọ̀ sọ fún ẹni tó fẹ́ mọ̀ túmọ̀ àlá kan ọgbọ́dọ̀ wá ẹni tó mọ̀ gidi kì í ṣe pé ẹni tó mọ̀ díẹ̀ tó mọ̀ gidi tó ní pé tó bá lọ èèyàn gbọ́dọ̀ sọ tó ṣẹlẹ̀ gẹ́lẹ́ nítorí dájú tó ò ní kó ẹ sínú wàhálà wọ́n wá túmọ̀ àlá rẹ̀ ó fọ́n sí mi tó ọba wà kí tó burú o àmì tí ó lọ bá jẹjẹ tó mọ̀ ń pẹ̀ dáadáa tó bá jẹ́ pé tó mọ̀ ń pẹ̀ dáadáa ní wọ́sẹ́ tó jẹ́ pa burú bá ló túmọ̀ sí kí ni kọ́ sọ in tí ó sọ ọmọ ìyá mi ẹ pé khairan dáadáa ní ó jẹ fún wa ó parí ká sọ pé sàrà àtọ̀ wàhálà yìí o tí wọ́n ti pé kí ni kàrà dáadáa yìí kò bọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ in tí ó khairan dáadáa ní ó jẹ ó parí kíni kan ọ̀gbọ̀rọ̀ sọ pé ẹran tó ń tọ́ ṣẹlẹ̀ pé kíni báyọ̀ ṣẹlẹ̀ ẹmọ̀ ìyá mi ìtànkà yìí ní ọ̀rọ̀ tó gbọ́dọ̀ máa sọ fún wa o ẹ má jẹ́ àgbà ìtànjẹ́ o lórí àlá tó lọ́kọ́ ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa o sókè ọ̀rọ̀ ni wípé tí ìbárí tó gbìmọ̀ nú àmì àṣàlám ó ti ṣàlàyé bá ti orí láti ọ̀dọ́ lọ́ba sọ́mọ́ta alá ni ìdùnnú ni fún yàn pé nǹkan báyìí yóò ṣẹlẹ̀ fún yàn bẹ́ẹ̀ sì ní ẹgbẹ́lẹ̀ ìfẹ́ ń bá jẹ́ pé ní ọlọ́run ní o ẹ ń bá jẹ́ ní ọlọ́run ní ń bá wí o tẹ́ni burú bá rí nǹkan kan ó lè jẹ́ burú fún o tí ó rò pé nǹkan gidi ni tí ó sì jẹ́pá burú ni ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o nínú tàwọn àfáà níbi ọ̀rọ̀ àlá insha Allah ta'ala á lè tẹ̀síwájú níbi ọ̀rọ̀ yìí àti ìparí ẹ̀ báyìí Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim wa barik ala Muhammadin wa ala ali Muhammadin كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أقم الصلاة